bàbá mi ó bá wa sọ̀rọ̀. Ẹ ká ṣe kábíyèsí káfíńtà. Kábíyèsí Olódùmarè. Ọba kan ṣoṣo tí ń jẹ́ kábíyèsí. Kábíyèsí Ọlọ́run. Ọba tí máa ń ṣọlá tẹ́nìkan ẹ̀ sí ìbílẹ̀ rẹ̀. Kábíyèsí. Ọba tó jẹ́ tó láṣẹ gbé. Kábíyọ́ kò sí. Kò sí tó ṣe téèyàn gbọ́dọ̀ bí. Kábíyèsí o. Torí kìí ṣe bí ire ní í ṣe. Tí nǹkan bá ṣẹlẹ̀ sí tí ó rò pé jù ní. Ọlọ́run ò ṣe bí wọn kálukú ní kọ́ yẹ̀wò ọwọ́ ẹ̀wọ̀n. A sì dúpẹ́ lọ́wọ́ ọba ẹ̀. Ó ń lọ́ba àwọn ọba. Lẹ́yìn kó jọba àwọn ọba èyí tó dúpẹ́ wípé nǹkan tí kò yé Yorùbá ó tún ní ká kémi tún nínú àwọn ọba ó kí n tún sọ jáde. Èmi dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Ẹ jẹ́ á dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Àwọn oní Christian ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Praise the Lord. Àwọn tí a sì jẹ́ Yorùbá ẹ jẹ́ kí gbogbo ó ní kábíyèsí Olódùmarè. Òun ni ọba àwọn ọba. Ọba tí ń fọba jẹ. Ọba tó ní ààyè ọba. Ọba tó ní ipò ọba. Àti lọ́run ni o àti láyé òun ló ní. A dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Èmi gángan kọ́ ni ọba o. Èmi gángan kọ́ ni kábíyèsí. Má òun ní nínú àánú rẹ̀ ló ti ní kí a máa pe mi ní ọba. Pé kí n máa jẹ́ àrólé lórí ilẹ̀. Nígbà tí ìsì ṣe mi lọ́ba tó yẹ kọ́ Ọlọ́run lọ́ba. Ọlọ́run ní kábíyèsí ṣùgbọ́n a lè fojú rí. Ó wá ní òun ó fi àwọn tí wọ́n máa fojú rí. Lóun wọ́n máa fi wọ́n ṣe àrólé lórí ilẹ̀. Tó bá wá ti ń wá lọ́hùn. Tó bá ti lọ bọ́ba. Àwọn ní á súnmọ́ lọ. Àwọn làrólé Ọlọ́run. Àwọn pásítọ̀ ló jíṣẹ́ Ọlọ́run. Ìmáàmù ló jíṣẹ́ Ọlọ́run. Onífá òjíṣẹ́ ni. Gbogbo ẹnikẹ́ni tó wà láyé òjíṣẹ́ ṣùgbọ́n àwọn ọba nìkan ni wọ́n ní kí a máa kí bí a ṣe ń kí Ọlọ́run. Òun nìkan ló kọ Ọlọ́run ní bẹ̀ lára wọn. Kábíyèsí Ọlọ́run ní sì jẹ́ bẹ́ẹ̀. Èmi ó sọ fún yín pé Yorùbá bẹ́ẹ̀ ṣe dọ̀bálẹ̀ bí ń bẹ́ẹ̀ débi tẹ́ ẹ kúnlẹ̀ èmi gángan kọ́ lẹ dọ̀bálẹ̀ fún. Ọba tá ò rí ni ilẹ̀ ń kúnlẹ̀ lẹ̀ ń dọ̀bálẹ̀ fún. Òun ni kábíyọ́ kò sí. Ṣùgbọ́n ẹ̀ lè rí mo gbọ́dọ̀ sọ fún yín wípé òun lè o. Kìí ṣe mi gángan lẹ̀ ń forí balẹ̀ fún. Kìí ṣe mi gángan lẹ̀ ń dọ̀bálẹ̀ fún. Mẹ́mi ni mò ń rólé fún. So mò ń sọ fún yín pé gbogbo ìdọ̀bálẹ̀ yín gbogbo òkúnlẹ̀ yín àdápadà fún ọba tí ó yẹ. Tí gbogbo ògo ìyìn ọlá àti gbogbo nǹkan tó yẹ. A kí púpọ̀. Ọba kìí sì jáàyàn ní kìí disappoint. Kìí jáàyàn ń tàn máa. Agbára pọ̀. Torí ẹ̀ ní gẹ́gẹ́ bí ẹni tí ń rólé fọ́lọ́run lórí ilẹ̀ kò sí kí agbára má pọ̀ fún. Bí mi ṣe wà agbára pọ̀ fún mi. Ọlọ́run ló sì fa agbára ń bẹ. Gbogbo ayé kan ò lè borí ìfẹ́ sí mi.
ọba tó bá ti di ọba àwọn ọba mú kò tí ì sí ogun náà, wọ́n máa parẹ́ ni. ẹni tó bá gbógun tì wọ́n máa parẹ́ àti tí wọ́n bá túbá. ẹni tó bá gbógun tì irú ọba bẹ́ẹ̀ tí ọba bọ̀rìṣà ni o, ọba ẹni tí ń rólé fọlọ́ kò tún lè bọ̀rìṣà. òun la láṣẹ, àwọn èèyàn ní òrìṣà, èèyàn ní máa di òrìṣà. ọ̀pẹ̀yàn bá ti jọba ó ti di kí là ń fọba pé ọba aláṣẹ, oní ọ̀wà di aláṣẹ lórí àwọn tí òrìṣà dá. à ń pè ní aláṣẹ lórí òrìṣà. ó kí ọlọ́run púpọ̀ púpọ̀ nítorí tí ń bá ní máa kárí ọlọ́run, tí ń bá ní máa sọ̀rọ̀ ọlọ́run, yìí sì máa yìn. If I have a zillion tongues, àní kò bí lẹ́nu ọ̀rọ̀ ọlọ́run ní kàmáṣọ gẹ́gẹ́ bí àròlé ọlọ́run. ẹni tó bá ti dá àròlé olódùmarè kò sí nǹkan míì tí máa sọ lọ́rọ̀. kìí ṣe pásítọ̀ o, kìí ṣàfà. ọba ti yí padà lẹ̀ Yorùbá, ó ti gbọ́ tún láwàá yìí. gbogbo ọba àròlé olódùmarè ni wọ́n, kí wọ́n sì máa jẹ́ àròlé. èwo lọ́pọ̀ ọba léjù nínú kọjá àròlé ọlọ́run, àròlé olódùmarè, àti kọ́ máa jẹ́ igbákejì òrìṣà. èwo lọ́pọ̀ ọba léjù, ẹ̀yin náà ẹ fi làákàyè sí nínú kéèyàn jẹ́ àròlé olódùmarè. ẹ wọ àwọn ènìyàn sí ọlọ́run, ṣe é pé wọ́n ní ìgbà wọ́n ti jẹ́ ìrìnsí ọlọ́run, àwọn pásítọ̀, àwọn àfáà, ṣe é kọ́ níyì. ọba tó wá ń rólé fọ́lọ́run gangan, wọ́n ti dà nǹkan pọ̀, wọ́n ti gbé nǹkan wá sáàfin. mo dúpẹ́ o, lẹ́yìn ìgbà mo kí ọlọ́run tán, mo kí àrólé ọlọ́run ní gbogbo ilẹ̀ Sẹ́yìn pátá. àrólé olódùmarè ní Sẹ́yìn, ọba náà láti máa pè. ọba ni ọmọ jẹ́, torí ọlọ́run ló fún lọ́lá fún Àsẹ́yìn lọ́lá yìí. wọ́n ní máa rólé fún mi. Àsẹ́yìn gangan, mo sọ fún bàbá Aláàfin Adéyẹmí Alówólódù, lẹ́yìn Kọ́lá Aláàfin, Olódùmarè l'Aláàfin, bẹ́ẹ̀ ilẹ̀ ń rólé fún Aláàfin. bẹ́ẹ̀ náà ni mo sọ fún Àsẹ́yìn, mo ṣe ń kí yín lẹ́yìn pé ẹni tó ní Ìsẹ́yìn, Àsẹ́yìn gangan l'Olódùmarè, ṣùgbọ́n ẹ̀yin ni ẹ̀ ń rólé fún Olódùmarè. tó a máa pè é ní ọba, ó sì máa kí yín ní kábíyèsí bí wọ́n ṣe ń kí ọlọ́run. bí wọ́n ṣe ń kí ọlọ́run ní kábíyèsí, òun ní ẹ fi sáà ọba. àwọn ọba Yorùbá nìkan la sì sórí rẹ bẹ́ẹ̀. ọba Yorùbá nìkan ni o, kò sílùú míì tí ń fi orúkọ ọlọ́run kí ọbẹ̀. nítorí àwa làkọ́kọ́, Yorùbá ní àkọ́kọ́, Yorùbá lọ́lọ́run kọ́kọ́ dá. àwa èèyàn dúdú, àwa Yorùbá gangan ni o, kìí ṣe ìran mi o, kìí ṣe Haúsá o, kìí ṣe Fúlàní o, kìí ṣe Ìgbò. Yorùbá téèyàn sì fi máa mọ̀ òun náà ní orúkọ. tẹ́ ẹ bá fẹ́ mọ orúkọ ẹni tó lọ ń kọ́ dá, ẹ wo orúkọ rẹ̀. ta ni ẹ lọ́lọ́ ń kọ́ dá nínú àwọn tó kọ̀ tán? ṣe ẹ̀ báwo ní àwọn oníkọ́lẹ̀ tàn ti di 18th century. ẹni tí gbogbo ìwé tí wọ́n kọ tẹ́lẹ̀ tó lọ tí wọ́n ní Ọlọ́run kọ́kọ́ dá, kí ló ń gbẹ̀? Ádámù. àwa ni tẹ́ ẹ bá wá fẹ́ mọ̀ ìlú téèyàn ti wá, tí ẹ pé wọn ò sọ ìlú tó ti wá nínú àwọn ìwé yẹn. tẹ́ ẹ bá fẹ́ mọ̀ ìlú téèyàn ti wá, tó bá yẹ pé wọ́n ní Rasaki ni, ṣe mọ̀ pé ìlú wo ló ti wá? Saudi Arabia ni. tí wọ́n bá ní Muhammad ló kọ ẹ̀, ẹ̀mọ̀ ẹ̀gbẹ́ Saudi Arabia. tí wọ́n bá ní Shadrach, Meshach, Abednego, ṣe ẹ̀ pé a ti mọ̀ pé Israel. tí wọ́n bá ní Chukwudi, ilẹ̀ Igbo. tí wọ́n bá wá pè èèyàn ní Ádámù, àwọn tí wọ́n bá lè túmọ̀ rẹ̀ ní àìlókọ, àwọn ní Ọlọ́run sì kọ̀dá. ẹni tó sì lè túmọ̀ Ádámù, Yorùbá nìkan ló lè túmọ̀ Ádámù. Àdá
nínú àmọ́ ní a súnkì. Asẹ́yìn tilẹ̀ sẹ́yìn ní Adéyẹrí ìkẹta. Ẹ máa tí a dàpọ̀ tí a fi sọ Adéyẹrí ìsúnkì. Adé ó yẹ orí, a wà súnkì, a wà pẹ̀lú Adéyẹrí. Kí ló kọ tí ń bàbá olóyè? Ó kọ Yorùbá là ń fẹ́ o. Bí ẹ bá ti ní Kàbírù, a jẹ́ pé ilẹ̀ Lárúbáwá lè ti wà. Ẹ̀kẹrin. A ní ó kọ Yorùbá. Oyèdélé. Oyè ó dé sí ilé àwa súnkì. Gbogbo ọkọ̀ Yorùbá ló ní ìtumọ̀. Àwa nìkan ní gbogbo ayé yìí. Kò tí ì sí ẹni tí ń sọ ọkọ̀ bíi ti à. Yorùbá ní agbára bọ̀. Kànga tó bá wà nínú rẹ̀ sí àṣà wa ní ká yọ kó bẹ̀ tá a fi ń ṣe Ọlọ́run. Tá a bá fi ń ṣe Ọlọ́run nínú àṣà wa, nínú ìṣe wa, òun ní fà wá sẹ́yìn. Mo kí ọba Adéyẹrí the third, àṣẹyìn tilẹ̀ sẹ́yìn. Mo fi ti Olódùmarè ọba àwọn ọba tó fi yín jọba, ọba tó ní kí a máa pè ní kábíyèsí. Mo kí gbogbo ẹ̀yin tẹ̀lé wọn wá látòrí gbogbo àwọn olóyè títí dórí àwọn ọmọ ọba títí dórí ìyá aṣíwájú ìyá lọ́jà. Mo kí gbogbo yín o, ẹ káàbọ̀. Káwọn orí adé náà tán wà nílẹ̀, ẹ káàbọ̀. Mo kí Agbódowú, Olúwakínlẹ́yẹ, Láwùjé, ẹ káàbọ̀. Àwọn èèyàn mi tètè sọ fún àárọ̀ ìmúṣẹ yìí. Ìjà àárọ̀ àbáàná kan, àárọ̀ ìmúṣẹ yìí. Mo ti ní ìmọ̀ pé ẹ lè ní ìtẹ̀. Normally ọba ìbátúpọ̀ mi tí wọn náà bá wá ẹ̀kọ́. Mo kí gbogbo ọmọ ọba àti ìjòyè. Kábíyèsí Olódùmarè. Kí ó sàlẹ̀ wò lórí àwọn olóyè. Mo fi kí gbogbo àwọn olóyè pátá. Mo kí àrẹ̀mọ, mo fi kí gbogbo ẹ̀yin ọmọ ọba kàràkàrà. Kí gbogbo ẹ̀yin ń lù náà, àwọn tó bá mi ṣiṣẹ́ káàbọ̀. Kábíyèsí àṣẹyìn, ibi tẹ́ ẹ wà yìí, nígbà tá a ti mọ̀ pé Ọlọ́run lọ́ba, òun nìkan ni ọba àwọn ọba. Pé èmi gangan kọ́ lọ́ba, ń kọ́ Ọlọ́run lọ́ba, èmi làrólé Ọlọ́run lórí ilẹ̀. Nígbà tí yìí ṣe mi lọ́ba, tó yẹ kọ́ Ọlọ́run lọ́ba, ààfin ọba bàbá bìrà wa léèrè pé kí wá láàfin ọba nígbà tí ìsàwà lọ́ba, tó yẹ kọ́ Ọlọ́run lọ́ba, kí wá láàfin ọba. Ààfin Olódùmarè. Mo tí ẹ ti ń gbé tí ọba bá dé as a leader, ó dé láwọn òdìwà tún nǹkan tí ìtọ́ bá wà nílẹ̀ tó bá kú díẹ̀ káàtó ó wá tún ṣe. Torí ẹ̀ lẹ fi rí pé ààfin tá a kọ́ declare gẹ́gẹ́ bí ààfin Olódùmarè. Mo sì believe pé òun la kọ́ declare bẹ́ẹ̀ nílẹ̀ Yorùbá. Because tẹ́ ẹ bá fi mathematics yẹn wúra wọn, ẹ rí i pé ilé ọba gangan ni ààyè Olódùmarè ní ìlú kọ̀ọ̀kan. Palace Àṣẹyìn ní ààfin Olódùmarè ní gbogbo, kò sì gbọ́dọ̀ pé méjì. Gbogbo nǹkan lèèyàn lè jẹ́, gómìnà ò lè jẹ́ kábíyèsí, pẹ́sidẹ́ǹtì ò lè jẹ́ ọba, ò lè jẹ́ kábíyèsí. Wọ́n ṣe tán, wọ́n tún dọ́mọ ìlú. Bẹ́ẹ̀ gbogbo wọn, wọ́n ṣe tán, wọ́n tún dọ́mọ ìlú. Wọ́n tún bọ́ sábẹ́ ọba. Ọba tó bá sì dúró bẹ́ẹ̀, kò tiẹ̀ ní, tó bá dúró bẹ́ẹ̀ pẹ̀lú Olódùmarè gẹ́gẹ́ bí àròlé Ọlọ́run, kò sí gómìnà kan tó lè yọ. Tóró ńlá àròlé ẹni tó fi gómìnà jẹ. Abẹ́ẹ̀gbọ́n ni mo wí. Èmi ẹgbẹ́rù bẹ́ẹ̀ nìkan wọ́n yọ mí lórí. Gómìnà ẹ̀ mọ́ bí a ti ń pàdé.
àlè mi làrólé Ọlọ́run ló yan gómìnà èmi làrólé ẹ tó yàn ọba ò lè wà nípò bẹ́ẹ̀ ní tí à ń gbágbára fọ́ba padà ni àwọn èèyàn rò pé à ń tẹ́bẹ́lú àyọ̀dá tó bá fi lè ní agbára padà òní kó já àròlé Ọlọ́run lórí ilẹ̀ láti já àròlé Ọlọ́run yóò wá máa lo àṣẹ Ọlọ́run ibi ààfin Olódùmarè nílẹ̀ Ìwó òníbi ààyè ìmọ̀lẹ́ bíi pé ààyè Ọlọ́run lótọ́ gbogbo kinní ló wà nílùú gbogbo ẹ̀sìn lọ́pọ̀ ń lò má bá iṣẹ́ lẹ́sìn ṣùgbọ́n tó yẹ aláìtúnwọ̀nsí lọ́ba àti ibi tó bá wrong yóò fi wọn síbẹ̀ àṣà àti ṣe ń ṣe ní mo dẹ̀ wà fún nìyẹn àṣà àti ṣe tó bá ti kàn ẹ̀sìn ó bá wù máa lọ tí ó bá ti tako Olódùmarè èyí tí ó bá ti tako ọba àwọn ọba nítọ́ba àwọn ọba fẹ́ mi ní bá fẹ́ gẹ́gẹ́ bí ọba mi ìdágunlá sí àwọn tí wọ́n bá ń èèyàn lè wá lù kọ́ bọ̀rìṣà ọkọ́ sí kíní o mọ́ èmi ò nígbà mo ti wà kí ẹ̀ bá ti wà nípò ọba ní tí Olódùmarè fi yé wa ní pé òun ò fẹ́ orogún Olódùmarè ní jẹ́ bẹ́ẹ̀ kò fẹ́ orogún so ní tí ọba mú orogún wá tó di pé máa gbé sí palace tí a bá wá kí Olódùmarè bíi tí wọ́n tún lọ kí òun náà wọ́n lọ forí balẹ̀ ọba ti pé 12 láàfin ọba yìí sì pé 12 láàfin ìjòyè lè pé 100 ọgbọgbọ rẹ tí nǹkan míì tí a bá ti ń forí balẹ̀ fún bá ti wà láàfin ọba pé 2 ní ibi nígbà mo dé Olódùmarè fi yé wa á dárí gbogbo èèyàn padà sọ́dọ̀ Olódùmarè nítorí gẹ́gẹ́ bí àròlé Ọlọ́run kò sí nǹkan míì tí mo gbọ́dọ̀ ṣe ju kí n ṣojú Ọlọ́run lọ bí a bá sì ti ń ṣojú Ọlọ́run gbogbo àwọn ọmọ ìlú àti ẹni tó ń sọ pé òun ṣèṣẹ̀ṣe o àti ẹni tó sọ pé òun jẹ́ Kírísítẹ́nì o àti ẹni tó sọ pé òun jẹ́ Mùsùlùmí o gbogbo wọn lọ́mọ mi ṣùgbọ́n tọ́mọ mi bá ń ṣe tó bá kù díẹ̀ káàtó èmi ni mo ní láti put them the right way tó òun dẹ̀ lè máa ṣe lọ ṣùgbọ́n èmi ò ní first especially àwọn eléégún mo like eléégún ṣùgbọ́n it's for entertaining eléégún tó bá ti ń mú ọ̀rẹ́ lọ́wọ́ tó fi ń nàyàn no eléégún tó bá mú àdá lọ́wọ́ no pidán ìjárídán entertaining eégún tó bá lè jó fún wa nǹkan fẹ́ rí ni a fẹ́ jẹ́ kó jó kínú àwọn èèyàn dùn pẹ́pẹ́ wọ́n máa nàyàn lọ́rẹ́ violence nìyẹn nígbà èyí ta ló fẹ́ jẹ́ kí a na ọmọ òun ní ọ̀rẹ́ ta ló fẹ́ jẹ́ kí a ṣá ọmọ òun ní àdá tí mi bá dá sí yẹn a jẹ́ pé violence ni mo dá sí yẹn I will never promote violence so kí àwọn eléégún ẹ dress dáadáa ẹ má ní ìdí ọ̀rẹ́ ò ní ìdí àdá jó fún wa tó o bá lè pe dán egbò kan wà bíléèdì ń yọ bíléèdì rẹ má fà á bẹ fárí ṣeré bíléèdì pidán bíléèdì fún wa pidán àìmọye fún wa ó lè fò látòkè tó fò ìgbónú kó ṣe báyìí kọ́ lọ kó ṣe gbogbo ẹ̀ entertainment la fẹ́ jẹ́ kí eégún jẹ́ kìí ṣe violence kìí ṣe pé ìgbẹ́ eégún ni wọ́n mọ̀ ṣàyàn ládàá ni wọ́n mọ̀ pààyàn ni wọ́n mọ̀ fọ́ ṣọ́ọ̀bù ni wọ́n mọ̀ fọ́ọ̀lù ni wọ́n mọ̀ no. táwọn Christian tí a bá lè ṣe Christmas tí wọ́n ò fọ́ọ̀lù tí wọ́n mọ̀ nàyàn káàkiri táwọn mùsùlùmí lè ṣe léyà àwa èyí táwa wá jogún ó ṣe jẹ́ pé ṣíṣàdá ní ọ̀mọ̀ jẹ́
ìta àjogún eégún ti wà dípẹ́ èmi gan gbé tòǹbòlò mo gbé sáríà lọ rí mo gbé sáríà lọ kéde sáríà lọ làwọn eégún kéékèèké tó wà nílé ní ẹ̀ńdà pé sáríà lọ mo gbé eégún Fáládé tí mo lọ èmi tí mo gbé eégún ọmọ eégún tí mo gbé eégún Fáládé Fáṣọlá ló kọ bàbá eégún Fáládé ni à ń pè mo ti gbé àdẹ̀jọ́ àjò fáwọn èèyàn tó bá lè takìtì fún wa jẹ́ ká rí entertaining ẹgbà tí wọ́n bá ti ní wọ́n máa lo ẹgbà tí wọ́n bá ti gbọ́ èmi bàbá wọn mọ̀ bá wọn sọ tí n bá ti sọ fún wọn pé má mú ọ̀rẹ́ lọ́wọ́ má mú àdá lọ́wọ́ tó o bá ti gbọ́ ò ní dáàfin ní accept label kọ̀ọ̀kan sáàfin torí mi bàbá àdúgbò lè sọ fún ẹ pé n tí n fẹ́ nì eléyìí ń fa violence tó o bá ti gbà ní bẹ́ẹ̀ lé gbóṣe láíláí àfi tí wọ́n bá yí padà tí wọ́n yí sí non-violence. àwọn nǹkan tí wọ́n ń ṣe tèmi sọ pé mo gbọ́dọ̀ yí padà ní bàbá àlù ní máa tún máa yí nǹkan padà sí ìtàdé sọ fún wọn ẹ yí padà. à ń sọ fún wọn environmental wa ń lù ú ẹ má gbé ẹbọlẹ̀ káàkiri títì mọ́ ẹ ń ṣe kí ni ẹ ń dọ̀tí ilẹ̀ ni ẹ abẹ́ máa gbálẹ̀ abẹ́ máa ṣe gbogbo ẹ̀ ẹbọ tó ọba lè gbé ń ṣe ju gbogbo èèyàn ṣe nínú ilé àbí kọ́ lọ gbé sínú igbó orò tí ọba ní rí àwọn ọmọ ìlú àwọn ọmọ ìwó èèyàn ní gbénú wò orò tí ọba ti fẹ́ rí yàn ká ló gbé ṣé èèyàn kan ló gbé wọ́n ṣe ráríwọ tí wọn ò lè rí àwọn ọmọ rẹ̀ ó sì jẹ́ wọ nìkan láàyè orò tí ọba ti fẹ́ rí yàn kò lè kọ́ lọ gbé nínú igbó. àwọn nǹkan tá à ń sọ má dọ̀tí ilẹ̀ má wà abáwá ń lo èbó aṣẹ́yìn ṣe ẹ̀bá Amẹ́ríkà ní ẹ̀ tí wọ́n ṣe ń rẹ́bọ ní gbogbo ṣẹ́kẹ̀ ìkẹ́kọ̀ọ́ ẹ̀lẹ̀ wọ́n gbé gbálẹ̀ káàkiri bí ẹ̀ máa gbé gbá káàkiri 2025 àwọn máa gbé gbálẹ̀ àwọn máa kó lékulẹ́ja iyọ̀ àyín tí èèyàn ò ní jẹ tó yẹ kó yóò tún dìdọ̀tí bẹ̀ irun máa lè kọ̀ gbé sáré pé ó dìsàbíà ààrí kí igbá yìí kọ́kà disappear kọ́kà jẹ́ pé ọmọ ilẹ̀ kan ti gbé káwọ̀ tó bá yẹ kó wọ́n gbé sí ẹ̀ bá ti mọ̀ pé àwọn ní wọ́n ń gbálẹ̀ yẹn wọ́n dẹ̀ bá wa páàkì ẹ̀ but wọ́n gbé tinú fíìmù nìkan ní àṣìpà tinú fíìmù nìkan ní wọ́n lọ. àti wà 2025 and we are here to our tún culture ṣe ẹ wò ní bó ṣe rí ìlú nìyẹn àṣà nìyẹn ìlú gángan so àwa ń tún àṣà ṣe mọ à ń darí gbogbo Yorùbá sọ́dọ̀ Olódùmarè pé Olódùmarè nìkan là ń bọ̀ òun nìkan là ń sìn gẹ́gẹ́ bí àròlé Ọlọ́run mo gbọ́dọ̀ defend that story àpèrè Olódùmarè yẹn mo gbọ́dọ̀ defend ẹ̀ tí nǹkan kan gbọ́dọ̀ ìtẹ̀mí ṣe nílùú wo ọlọ́ ìjà sẹ́yìn ní àti yẹn á lọ jẹun àwọn sọ̀rọ̀ ọ̀rọ̀ tó ọmọ ti yá ọ̀rọ̀ gẹ́gẹ́ bí Yorùbá ọba sọ̀rọ̀ ẹ kì í púpọ̀ fún ìdílé mo kí yín púpọ̀ àwọn èèyàn jàǹkànjàǹkàn ló yín àwọn èèyàn wa ni wọ́n Ọlọ́run ó wà pẹ̀lú Ọlọ́run ó sì tún fún yín láwọn ọmọ nígbà tí yín ikú ọmọ ké bí eku èyí ọmọ ké bí ẹyẹ ọmọ ènìyàn ọmọ fọhùn bí ènìyàn ìlú ọmọ rójú ìlú ọmọ ráàyè ní fàìsàn ló ní fàìsàn ló torí tó dáa jù ní kí ọba má ṣàìsàn ní ṣàìsàn
èmi ìsíkì bẹ́ẹ̀ ṣe ń wò mí ní ìsíkì àwọn ilé Olódùmarè ò gbọ́dọ̀ síkì èṣù ò ti lè ṣe ní tọ́lá àròlé Ọlọ́run yìí èṣù máa sá fún ibi tọ́lọ́run bá wà yọ sá jìnnàjìnnà èṣù ò lè ṣe ní o ẹ̀ńtọ́ bá wò ojú bọ́ ń gbá mo ti ń sọ ẹ̀ńtọ́ bá wò kọ́ tráì nìkan ìwọ tráì yẹ ẹ̀rán nǹkan sí mi ẹ̀sà sí mi ẹ̀wọ̀ tráì yẹ ẹ̀wọ̀ awòyàn tráì kankan ọ̀wọ̀ sàṣẹ mi. ọlọ́nu. àròlé Olódùmarè ò ṣeé sàṣì kò ṣeé gbógun tì kò ṣeé pa kò ṣeé nà lóògùn. tí èèyàn bá ṣẹ̀ ní ẹnu ẹ̀ ló fi sọ̀rọ̀ àwọn ò ní rán kankan sí àníran tọ́ọ̀gì sí àníran èpè sí àníran kankan sí àákànfi ìbáròlé Ọlọ́run nínú àwọn àfilẹ̀ fún Olódùmarè. máwọn tí wọ́n máa gbógun yẹn ẹ̀rí àfẹ́tà bá dáríjì àìrán tọ́ọ̀gì kankan sí àìrán ẹnì kankan sí wọn ju ká fi wọ́n sí kóòtù Ọlọ́run tábà ti fi wọ́n sí kóòtù Ọlọ́run ẹ̀rí gbogbo ẹ̀ tó bá gbógun tó bá ẹ̀rí pé àlàáfíà rẹ̀ yóò máa ṣe fíàfíà owó rẹ̀ yóò máa lọlẹ̀ yóò máa kónú dààmú yóò máa náwó tí ó fi máa lé ọba owó rẹ̀ yóò máa lọlẹ̀ ayé rẹ̀ yóò máa bàjẹ́ kò ní níyì ìlú mọ́ ìlú tó bá ti gbógun tó bá ò lè níyì mọ́ ayé rẹ̀ yóò kàn bàjẹ́ ni wọ́n kàn rí tí gbogbo ìgbà tí fi ń sọ̀rọ̀ sọba òun nìkan ni ó dùn mọ́ lẹ́yìn ẹ̀ báyìí kọba kan filẹ̀ kó ní pẹ̀lẹ́ ẹsẹ̀ ẹkúṣẹ́ ẹsẹ̀ ẹkú bàjẹ́ àwọn àfihàn sí àfi tí ń bá rólé lókun àfọba tí ọba rólé fọ́lọ́run lókun ọba tó bá ti ń rólé fọ́lọ́run kò tó ẹ tó bẹ́ẹ̀ agbára ń bẹ àṣẹ ń bẹ àwọn màlẹ́kà ń bẹ wọn jínú sí wà wọ́n máa nù ń tàn àmọ́ àwọn tí wọ́n ti tú ayé wọn ti bàjẹ́ ní sí gbogbo tí wọ́n ṣiṣẹ́ fún wọ́n sì ń tà wọ́n tà á lójú ayé wọn wọ́n tà á kanlẹ̀ tàkútà ayé wọn ti bàjẹ́ bí wọ́n sì ṣe rí tí wọ́n ìkúnnù o lórí wọn ò ní gbọ́ àṣẹ nìkan ni àṣẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ ọba láṣẹ téèyàn bá fẹ́ mọ Ọlọ́run kó súnmọ́ ọba tí ọba ti bọ̀rìṣà ni o àṣẹ ọba ó wà lára ẹ̀ ọba tí bá ń bọ̀rìṣà àṣẹ òòṣà ó wà lára ẹ̀ èmi èyí tó wá pé jù nínú àṣẹ òòṣà àti àṣẹ Ọlọ́run ọba èèyàn lè yóò choose téèyàn bá ti dọba èèyàn lè yóò choose ètò ìfẹ́ inú kó o já àròlé Ọlọ́run kó o máa lo àṣẹ Ọlọ́run àbí kó o já àròlé òòṣà kó o máa lo àṣẹ òòṣà àwáwé tí a ní kí èèyàn mọ́ bọ̀ ọ̀sà o ní ìsọ ṣùgbọ́n èmi gbọ́dọ̀ sọ síta anybody ló lè bọ̀ ọ̀sà àwọn tí wọ́n bọ̀ ọ̀sà wà ń lu yìí ṣùgbọ́n èmi gẹ́gẹ́ bí àròlé Ọlọ́run ọ̀rọ̀ tí mo gbọ́dọ̀ máa sọ lọ́rọ̀ Olódùmarè kì í sọ̀rọ̀ Christian lélẹ́yìí o kì í sọ̀rọ̀ Muslim lélẹ́yìí o wọ́n lọ mọ́sálásí nítorí pé ara àwọn ìtàn wa ni ilé má lọ mọ́sálásí níwò tábàjọba afọbajẹ mi ọ̀tọ̀ àbúsà afọbajẹ tábàjọba kí ni a máa wí kí lẹ wí ń gbogbo lẹ Yorùbá Ìwó nìkan ni máa wí láwà ní ìjọba ìjọba bá jẹ láwà nínú òwe fún ọ nítorí ìwọ ló ní mọ́sálásí Central Mosque Ìwó ọba Àwó ló ní so ó ti ní responsibility kí nìyẹn that responsibility is for him yídì àwa nìkan la ní yídì tí wọ́n pè yídì ọba ní gbogbo ilẹ̀ Yorùbá yídì tẹ́ ń wò yẹn tó bá ti central yídì ti ìlú yìí yídì ọba ni
ọba lónìí. It is just like the Church of England that the Queen and the King lónìí the Anglican Church of England. Bẹ́ẹ̀ náà ni ti wo tradition ti wà ní wo nìyẹn. Tó bá rí mi tí ń bá wé láwàní every Friday a lè má wé láwàní tí a ìwọ gbọ́dọ̀ wé láwàní ọjọ́ yòókù ni ní wé láwàní. Ẹ bá rí mi tí mo wé láwàní ìtí mo bá nù tàjọ̀gbọ́n mọ́sálásí èmi mo Olúwo lónìí gbogbo ọba yòókù ó lè má já wọn ní ẹni mọ́sálásí wọn ṣùgbọ́n ní Ìwó yìí o mọ́sálásí Central Mosque tó wà níwájú ọba lónìí ọba ní ọ̀yàn ìmáàmù ọbẹ̀ ọba ló lè yọ máàmù ọbẹ̀ ọba ló gbogbo olóyè tí ọba lónìí yídì náà ní sẹ́tì àwọn yídì míì wà o ṣùgbọ́n yídì ọba ọ̀kan ni mọ́sálásí ọba ọ̀kan ni. Christianity mo ń lọ ṣọ́ọ̀ṣì mo lè bá wọn lọ títa àwọn oníṣẹ̀ṣe tí wọ́n bá nílé Olódùmarè àbá wọn lọ gbogbo wọn lọ mọ́ mi o má ilé Olódùmarè ni mo fẹ́ lọ tí wọ́n bá sọ pé ilé ìjọsìn Ṣàngó nìsín ó di ilé Olódùmarè máa lọ bẹ̀. Tá bá nílé ìjọsìn Ọ̀rúnmìlà ó di ilé Olódùmarè máa bá wọn lọ bẹ̀. Ìbá ṣe pé trú Ọ̀rúnmìlà ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ ilé tí màá lọ gbọ́dọ̀ jẹ́ ilé tí a pè lórúkọ ta ni Olódùmarè la sì ń pè. Ní ti Yorùbá lèmi fi ń sọ̀rọ̀ èmi ń ṣe ìwọ̀n ìsọmọ Mẹ́kà ìwọ̀n ìsọmọ ìmọ̀ gan bẹ́ẹ̀ ṣe ń wò mí lẹ́sìn ẹ̀sìn tí mo ní òkè sí ẹ̀ǹkan kan tí mo gbọ́dọ̀ sìn ojú Olódùmarè lọ torí ààyè tí mo wà nígbà mo ṣe kí n tó jọba mo lè lọ ṣọ́ọ̀ṣì kí n pera mi Christian nígbà mo wà kí ni mo lè pera mi Muslim kí n lọ mọ́sálásí lójoojúmọ́ mo sì lè decide láti bọ òrìṣà màtẹ́yà bá ti dépò ọba ipò ọba ẹni tó bá jẹ́ pásítọ̀ tẹ́lẹ̀ àti lèmọ́mù tẹ́lẹ̀ àti kankan tẹ́lẹ̀ àti olórìṣà tẹ́lẹ̀ tó bá ti bọ́ sípò ọba ó ti bọ́ sáàyè Olódùmarè ní tó gbọ́dọ̀ máa ṣe Olódùmarè nìkan ló gbé lọ́wọ́ tó máa sìn ó nìkan ló máa jẹ́ ó máa defend Olódùmarè ààyè Ọlọ́run ni Ọlọ́run ló láàyè yẹn ibi tẹ́ ẹ wá ẹ lè má rí o ṣùgbọ́n bẹ́ẹ̀. Àṣẹ ọlọ́gbàrú rẹ ọlọ́gbàrú rẹ ọ̀rọ̀ àtàlùwàlá kò dẹ́sẹ̀kẹ́ sí ọlọ́gbàrú rẹ. So kìí ṣe pé bóyá tí bá dépò yìí pé mo ti wá sọ pé Muslim ni no èmi ń bá bá a lò ṣùgbọ́n ipò ọba téèyàn bá jẹ́ pásítọ̀ tẹ́lẹ̀ fún wa nípa ọbọ̀ sípò ọba kọ́ wa lọ di abọ̀rìṣà tí n bá jẹ́ abọ̀rìṣà tẹ́lẹ̀ tí n bá bọ́ pọ̀ ọba ṣé màá tún lọ dábọ̀rìṣà. Ìgbéga ni ààyè yìí ààyè láti pe àwọn èèyàn sọ́nà ọ̀dọ̀ Ọlọ́run ṣé ẹ mọ̀ nílẹ̀ Yorùbá o ààyè láti pe èèyàn sí ọ̀dọ̀ Olódùmarè ẹni ipò ọba. So tí gbogbo Yorùbá ọba mọ̀ gbogbo ọba lẹ Yorùbá kìí ṣe pé kéèyàn di ọba kó wá tó padà bí ẹ bá jábọ̀ ìsàtẹ́lẹ̀ sí ó yẹ kó tó padà di àbọ̀ ìkọ́ bá bọ́ fún ọba bí ẹ bá jẹ́ pásítọ̀ tẹ́lẹ̀ sí ó yẹ kó padà di pásítọ̀ bí ẹ bá jẹ́ àáfàá tẹ́lẹ̀ àbí ìmáàmù sí ó yẹ kó padà di ìmáàmù bí ẹ bá ti dé ipò ọba ó tún ti ju ipò pásítọ̀ ó ti ju ipò máàmù ó ti di ipò olúawo lọ ó ti jùpọ̀ apèèyàn lọ ó ti jùpọ̀ àràbà lọ òun ni ó tún máa fa àwọn àràbà jẹ òun ni ó folúwo jẹ òun ni ó bá apèèyàn jẹ ó ti jù wọ́n lọ ipò ọba ni láti pe èèyàn sí ọ̀dọ̀ Ọlọ́run iṣẹ́ ọba tèmi ṣe níbi ní Ìwó nìyẹn èmi ọmọ ìlú mi ò ìlú mi lè pọ̀ tí Olódùmarè sọ fún wa tó sọ fèmí ní pé kí n sọ ààyè ọba di ààyè òun lórí ilẹ̀
káwa ọba tá a bá sì jẹ nítorí pé òun lọ́ba gbòǹgbò tí ń jẹ́ ọba ọ̀dọ̀ Olódùmarè ló ti wá ọ̀sẹ̀ lómi tí ń jẹ́ kábíyèsí Olódùmarè nìkan ni ẹ lè gbọ́ pé òòṣà kan wọ́n ń pè ní kábíyèsí yóò dáa fún yín o kábíyèsí Àsẹ́yìn welcome thank you very much I love your dressing I love your ẹ ṣe gan ada fún yín o ẹ wo lórí wa ok akí Àsẹ́yìn tilẹ̀ sẹ́yìn akí wọn káàbọ̀ wá sí ìlú Ìwó àti ààfin Olódùmarè nílẹ̀ Ìwó akí púpọ̀ ẹ káàbọ̀ ẹ ṣe. kábíyèsí o. Aṣọ wíwọ̀ àṣà wa ni, oúnjẹ jíjẹ àṣà wa ni, èdè tá à ń sọ lẹ́nu àṣà wa ni, ìjó wa àṣà wa ni, ẹ̀ka tẹ́wọ́ fún Yorùbá. Ìjọba náà àṣà wa ni, nítorí àwọn tó wà bẹ́ẹ̀ wọ́n jí gbé lọ́wọ́ wa ni, so àdágbára Ọlọ́run à á promote ẹ̀ a máa kọjú láti máa promote. Mo aṣọ yìí mo ọ̀bẹ láìkí òfin lọ ó yẹ kí n gbé lọ́wọ́ ẹ má bínú ẹni tá ní kó gbé aṣọ yẹn wá so mi lè fẹ́ ìyẹn fẹ́ bá pẹ́ níbi so wọ́n á gbé inú ṣe ṣe. Thank you very much. Very good. Àwọn bàbá orí adé ní ọkọ̀ yàtọ̀ tó. Ẹ ká mọ̀ ìyá ni. Ní kété tí wọ́n bá ti àyẹ̀múbọ̀ fún bẹ́ẹ̀ ṣàlàyé ẹ̀. Kété tí wọ́n bá ti dé bàbá wa Olúwa àti bàbá wa Sẹ́yìn nìkan. Lẹ́yìn tí wọ́n àwọn bàbá orí adé àwọn náà nìkan. Lẹ́yìn ìgbà yẹn àwọn àti àwọn ìjòyè.